Orúkọ mi ni ọ̀mọ̀wé Mósè Ọlátúndé Ọ̀yátóògùn. Mo ṣiṣẹ́ rí ní University of Agriculture àbẹ́òkúta, ṣùgbọ́n mo ti dá wà fúnra mi báyìí. Ipò tí mo dì mú láwùjọ ó fi bẹ́ẹ̀ pọ̀. Èkíní náà, ọ̀kan nínú àwọn fellow Environmental and Public Health Management Association of Nigeria ni mo jẹ́. Then South West Nigeria wọ́n ti fún mi ní Leadership Award. Then ipò tí mo dì mú láwùjọ, ipò wípé gbogbo ntọ́lọ́run ti fi kẹ́ wa, kò sí nǹkan kan tí ò wúlò. Gbogbo ẹ̀ la lè lò lọ́nà kan tàbí lọ́nà míì láti lè fi jẹ́ kí ìyà má jẹ wá mọ́, láti lè fún wa ní ta nílò jù. Ọ̀kan nínú nǹkan tá a sì nílò jù ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí, ó ní nǹkan tá à ń pè ní agbára, energy. Ẹ rí wípé ìyà ti ń jẹ wá. Kókó tó sì fà ni wípé a lo gbogbo ntọ́lọ́run fún wa lọ́nà tó yẹ ká lò, àti jẹ́ kí ìbàjẹ́ kó pọ̀ jù. So kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ọ̀sán yìí ni wípé àwọn nǹkan tí ò wúlò fún wa láwùjọ bíi ìgbẹ́ èèyàn, ìgbẹ́ adìẹ, ìgbẹ́ màálù, ìgbẹ́ ẹranko, gbogbo ẹ̀ a lè lò wọ́n láti lè fi jẹ́ wípé tá a bá kó wọn síbi tó yẹ, yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń fẹ́ ní Nàìjíríà bó ṣe yẹ kó ti rí, bó ṣe yẹ kó rí. A rí wípé ní Nàìjíríà tá a bá lọ sọ́jà, àárín ọjà là ń dalẹ̀ sí. Tá a bá lọ sí ojú títì, àárín títì là ń dalẹ̀ sí. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ yìí tó jẹ́ pé a nílò mọ́, tí a bá ti lè kó wọn jọ, ká fi wọ́n sínú ibi tí atẹ́gùn ò pọ̀, ìyẹn ni pé n tá ń pè ní air, tí ò bá pọ̀ sí, a rí i pé wọ́n ó máa jẹrà. So n ta fẹ́ káwọn èèyàn mọ̀ dájú ni wípé láti ìsìn lọ ẹ jẹ́ ká máa kó àwọn nǹkan ẹlẹ́gbin wa sí ọ̀nà mẹ́ta láti inú ilé wa. Àwọn nǹkan tó bá yẹ pé ìfun ẹran ni, aṣọ ẹja ni, afọ tòmátò ni, atọ́ ẹ̀fọ́ ni, ká máa kó wọn jọ sójú kan. Àwọn yìí ni àwọn òyìnbó ń pè ní biodegradable material, ìyẹn ni pé nǹkan tó lè jẹrà kíákíá. Àwọn nǹkan tó bá jẹ́ pé ike ni wọ́n, plastic àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ká kó àwọn náà sọ́tọ̀. Lọ́jọ́ mìíràn á sọ̀rọ̀ nǹkan tá a lè fi àwọn ike yìí ṣe. Fún àpẹẹrẹ pure water sachet táwọn èèyàn kàn ń lò báyìí nísìn, tá a bá sà wọ́n, tá a gbin ugu kọ̀ọ̀kan sínú rẹ̀, tá a kó yẹ̀pẹ̀ sínú rẹ̀, èmi sọ fún yín wípé ẹ kó wa á tún rà padà lọ́dọ̀ yín ní 100 naira fún seedling kọ̀ọ̀kan táwọ̀ wa lọ gbìn. Níbi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí báyìí, aláwọn ìyàwó àwọn ọlọ́pàá káàkiri lọ tó jẹ́ pé lẹ́yìn Arẹ́gbẹ́ńbẹ̀ yẹn ní tí wọ́n fi ń ṣe oúnjẹ ta nìyẹn. So àwọn nǹkan tó bá lè mú ọ̀dọ́, tó bá lè mú obìnrin lè máa wúlò fúnra ara wọn, tó fi lè jẹ́ pé wọ́n ní ṣẹ̀ṣẹ̀ máa tọrọ kọ́bọ̀ tọrọ lọ́dọ̀ ọkọ wọn, wọ́n lè ṣe. So wọ́n gbin ugu yẹn, wọ́n sì ń tà. Òmíì lójúmọ́ obìnrin kan á pa bíi 5,000. Tó bá pa lójúmọ́, á rí i pé ìrànlọ́wọ́ dé fún un náà nìyẹn. Now kókó èyí tá a fẹ́ ká mọ̀ nípa ẹ̀jù ni pé ṣẹ́rí gbogbo àwọn ìgbẹ́ màálù, ìgbẹ́ adìẹ, ìgbẹ́ ènìyàn, ọ̀nà wà ní ìsìn tá à ń fi ṣe sókèwé ilé wa, tó fi lè jẹ́ wípé sókèwé yẹn tá a bá ṣe yóò máa lọ sínú digester. Digester yìí ó fẹ́ dàbí ikùn wa, la lè fi ṣàpèjúwe rẹ̀. Tí àwọn nǹkan tá a dà sí bá wà níbẹ̀, tá a flush ìgbẹ́ wa náà síbẹ̀, bó bá ṣe ń jẹrà lọ, gas tá a mú jáde ń bẹ̀, a rí wípé a lè lo gas yẹn ní ọ̀nà mẹ́ta. A lè fi dáná tààràrà, tàbí ká fi rọ́ọ̀nù engine wa. A mú carburetor tá à ń pè ní dual fuel carburetor. Carburetor yìí gas ló ń bá ṣiṣẹ́. Tá a bá ti yọ carburetor tó wà nù generator wa, tá a fi yìí sí padà, hose gas wa tó ń wá láti ibi ilé ìgbẹ́ wa yẹn, tá a bá wá fi sí, a rí wípé yóò máa rọ́ọ̀nù generator yẹn náà lọ ni. Irú ibi tá a wà lágbègbè rẹ̀ báyìí nísìn, a fi gas generator yẹn run gbogbo building tó jẹ́ pé àwọn iná tó wà ń bẹ̀ wọ́n tó bí 200 bulbs. So a rí i pé tá a bá ṣe báyìí, àwọn nǹkan ẹlẹ́gbin wa kò ní máa dá wàhálà àrùn sílẹ̀ fún wa mọ́. Kò ní máa jẹ́ pé wọ́n gba gbogbo ojú títì wa, wọ́n gba gbogbo àyíká wa. Ṣùgbọ́n a lè wá tún máa tún wọn lò, tí wọ́n lè fún wa ní iná, tí ó lè tún mú ọrọ̀ ajé wa lọ síwájú sí i, tí ó sì lè jẹ́ pé káwa gan ká dá wà fúnra ara wa, ìyẹn táwọn òyìnbó ń pè ní independence. Ṣé rí n ta kọ́kọ́ nílò jù ni wípé a lè fi ike, bí a bá ṣe pọ̀ tó nú ilé yẹn,
ni ike tá a máa lò bí ó ṣe tóbi tó. A lè fi ike 2000 litre water tank méjì. Ilẹ̀ tí wọ́n ti gbẹ́ wípé ìbá jẹ́ ibi tí sókè wa bá wà, a rí wípé the last chamber tó wọbẹ̀, a mú pipe láti bẹ̀ tí ó fi lọ sínú inlet ti digester wa tá a ṣe. Now inlet digester wa tá a ṣe yìí ó dàbí àpẹẹrẹ ọkàn oúnjẹ wa tó ń dà nínú ara wa ni. Ẹnu kan ṣoṣo ló máa ń ní. So gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ẹlẹ́gbin tá a fẹ́ dà sínú rẹ̀, ó lè jẹ́ pé bá a bá ti flush toilet wa ibẹ̀ ni ó máa lọ. Tá a bá ti tún mú gbogbo nǹkan tá a nílò mọ́ ní ilé kitchen wa, tá a fi ilé ìdáná, àwọn pé atọ́ ẹ̀fọ́, abẹ́ṣu, èpo ṣu, èpo pákí àti gbogbo ẹ̀ lọ. A lè fi ẹ̀rọ ata ká fi lọ̀ wọ́n kó dàbí ata tí ò kúnná. A wá jẹ́ ká dà sínú ẹnu sókèwé wa yẹn tá a ti ṣe bí digester. Ètò ń gbégbẹ́ bọ̀ náà láti toilet wa tí la fi join ẹ̀ mọ́, so that tí wọ́n bá ti ń flush, ọwọ́ wo ní kàngbẹ́ directly inú digester wa ló máa lọ. Nígbà tó bá ti wà nínú digester wa, tó bá yẹ pé alákọ̀ọ́kọ́ tá à ń ṣe nìyẹn, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta yóò bẹ̀rẹ̀ sí fún wa ní gas tá à ń sọ yìí. Gas tá à ń sọ yìí ó pín sí oríṣi mẹ́ta tó pọ̀ jù. 60% ẹ̀yẹn ni pé ìdá 60 nínú 100 ló jẹ́ methane gas yìí. Ìdá 30 nínú 100 ló jẹ́ carbon dioxide. Ìdá 3 nínú 100 ló jẹ́ hydrogen sulfide. So a wá pass gas yẹn wọnú nǹkan tá à ń pè ní filter. Filter kìíní á da lime water sínú rẹ̀, ìyẹn ó yọ carbon dioxide jáde kúrò ńbẹ̀. A tún pass ẹ̀ sí filter kejì. A lè fi iron wool, àwọn irin funfun tí wọ́n máa fi ń fọ àwo yẹn, a ti kó wọn sínú filter yẹn dáadáa. Ìyẹn yóò yọ hydrogen sulfide tó bá wà ńbẹ̀. Ìkẹta, a rí i pé a lè kó silica gel sínú filter kẹta. Òun yóò yọ omi moisture, water moisture tó bá sì tún wà ńbẹ̀ yóò yọ kúrò ńbẹ̀. Gáàsì tó bá jáde nínú èyí tá a ti pass through filter yìí, tá a bá mú lọ sí ẹnu dual fuel carburetor wa, tó yẹ pé a fẹ́ fi diesel tàbí petrol run generator wa, tá a bá ti yọ dual fuel carburetor tó bá generator wa, tá a bá yọ, tá a kàn fi generator dual fuel carburetor bíi náírà 15,000 15,000 là ń ta dual fuel carburetor yẹn nísìsiyìí. Tá a bá ti fi sínú rẹ̀, jẹ́ẹ̀nì yẹn àkàn fà bá a ṣe ń fa jẹ́ẹ̀nì náà yóò máa ṣiṣẹ́. Jẹ́ẹ̀nì yẹn sì lè rọ́ọ̀nù ilé tó bá jẹ́ pé wọ́n tan gbogbo iná tí wọ́n jẹ́ kán tàn sílẹ̀, ó lè rọ́ọ̀nù ẹ̀ fún 32 hours tó bá jẹ́ pé 12.5 kilogram of methane ló wà nù rẹ̀. Now gáàsì yìí tó ń jáde láti inú ibi tá a ti ṣe digester wa sí, pressure rẹ̀ kò kí ń pọ̀. So nǹkan tá à ń ṣe nísìn ni wípé a kàn mú ẹnu bọ́nà wa, a sì fi valve control sí. A wá mú hose tó ń gbé gáàsì yẹn bọ̀, a kàn kì í bọ̀ ni, a sì ṣe stand fún. Tó bá yẹ pé stove tí wọ́n ń tà nígboro nísìn ni, a yọ bulb tó máa ń wà ńbẹ̀ tó jẹ́ pé pressure ló máa ń tì jáde, a yọ kó tó fi lè jẹ́ wípé àwọn gáàsì yẹn wọ́n á kàn máa lọ tààràrà, yóò wá jáde síbi ẹnu tí ihò ti wà fún, a sì gbé nǹkan tá a bá ti fẹ́ ṣe sí lórí. Bí àwọn gáàsì táǹtà ní ìsìn náà lòun náà máa ń ṣiṣẹ́. Blue flame ni ó fún wa, yóò sì jẹ́ kí gbogbo tá a bá gbé kaná kó tètè jiná, kó sì jiná dáadáa. Then òun ò ní wípé fíìmù tó jẹ́ pé ó lè ṣe wá léṣe. But tó bá jẹ́ pé àwa fẹ́ fi tan iná directly ni, bí àwọn gas lamp àtijọ́, hose yìí á fi sí ẹnu gas kíní wa bọ́nà wa. Mọ́ǹtù ó wà ńbẹ̀. Tí gáàsì bá ti ń jó, mọ́ǹtù yìí yóò máa tàn. A lè jẹ́ kí iná mọ́ǹtù yìí kó mọ́lẹ̀ sí, ká yí gáàsì yẹn sókè níbi tó ti ń jáde wá, tàbí ká yín lọlẹ̀. A rí i pé ìyẹn là ń pè ní intensity tí gáàsì yóò fi máa tàn, bá ṣe lè control ẹ̀ nìyẹn. So a lè fi ṣe street light, a lè fi ṣe garden light, a lè fi ṣe even light lórí fẹ́ǹsì wa yíká bíi security light. Bàbá yín ṣe sínú ilé. Lábẹ́òkúta ń bì nísìn àwọn ilé bíi 10 wà tó jẹ́ pé a ti bá wọn ṣe. Òun la fi ṣe sókèwé àwọn ilé yẹn nígbà wọ́n ń kọ́ wọn lọ́wọ́. Òun la fi ṣe sókàwé rẹ̀. Òun ni wọ́n sì fi ń dáná, kò sì fún wọn problem kankan. Òmíì ti lò fọ́dún 2, òmíì ti lò fọ́dún 5 báyìí. Lákọ̀ọ́kọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ báyìí nísìn, à ń ṣe sí gbogbo àwọn ilé odò ẹran wa.
l'Àbújá abattoir Gwagwalada abattoir à ń ṣe lọ́wọ́lọ́wọ́ síbẹ̀ tó fi lè jẹ́ pé gbogbo ìgbẹ́ màálù ìfun màálù tó ń jáde síbẹ̀ ni wọ́n máa fi tanná láyìíká abẹ yẹn òun náà ni wọ́n sì máa fi sun ẹran wọn tí wọ́n fẹ́ fi sun. tẹ́ bá ti pè wá a ti ní team tá a bá yín ṣe. àwọn Yorùbá máa ń pòwe wípé bówó ti mọ lògùn mọ. ṣẹ́rí digester tí ó ṣiṣẹ́ bá a ṣe ṣàlàyé rẹ̀ yìí báyìí ó bẹ̀rẹ̀ látòrí 30,000. 30,000 yẹn ike kékeré la fi ṣe digester wa. tẹ́ bá lọ béèrè wò ní ọjà nísìn 200 litre ike 9,500 ni. tó a ra àwọn nǹkan bíi plumbing materials tí gbogbo ẹ̀ tẹ́ bá ti ná 30,000 sí pẹ̀lú ike yín. In fact nínú nǹkan tẹ́ wò lọ́jọ́ iwájú ẹnìkan ike oní 6,000 ló kàn fi ṣe tiẹ̀ ó sì mú tọ́ílẹ̀tì ẹyọ kan ó sì connect ẹ̀ mọ́ ó sì ti fi ń dáná báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó tá a kọ́ tán òun náà ló kàn ṣe fúnra rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tá a kọ́ ó ṣe fúnra rẹ̀ ó sì ti ó sẹ́ndì ẹ̀ sí mi ó sì ṣiṣẹ́ lọ́wọ́ báyìí nísìn ṣùgbọ́n tó bá yẹ pé irú etí mo là ń ṣe sí digester ní Gwagwalada ní báyìí ìyẹn ó máa ná ìjọba tó bí 8 million. ìdí tó máa fi ná 8 million ni wípé digester tá a gbẹ́ kọ́ńkírìtì àti irin la fi ṣe dóòmù rẹ̀ ibi tí ìgbẹ́ àwọn màálù àti ìgbẹ́ adìẹ nǹkan kan yóò máa wọlé sí ó sì jáde. ìyẹn ó tún ní storage tank tó jẹ́ pé ni wọ́n máa fi store tank yìí gas tó ń jáde. ọwọ́ storage tank yẹn nìkan lásán ní ìsìn ó ní 11,000 litres 1.5 million ní èyí tá a gbé sílẹ̀ níbẹ̀ tá a máa gbé sílẹ̀ níbẹ̀. so bí owó bá ṣe mọ́ náà lògùn ó mọ́ ṣùgbọ́n tó bá yẹ pé family tó yẹ pé bẹ́ẹ̀ àwọn mẹ́rin ló wà nílé tí wọ́n sì lówó tí wọ́n lè ra 2,000 litre GP tanks wọ́n ra GP kan wọ́n ra Storex kan Storex yóò GP yóò wọnú Storex torí pé wọ́n ti ṣe tó fi lè jẹ́ pé wọ́n àfẹ́ tó bá kan náà so àyè tó bá sì kù láyè rẹ̀ ni táǹkì tinú yóò lè fi máa mí sókè mí sísàlẹ̀ bí ìgbà tí kùn bá ń kẹ̀ tó ń ṣe tó bá jẹun yóò jù bẹ́ẹ̀ náà ni a lè jẹ́ kó máa mí so ìyẹn 300,000 yóò parí pé ẹni yìí kò tiẹ̀ tí gbẹ́ sókàwé rí o kò tí ì ṣe pé kíní o a bá gbẹ a sì gbé tank méjèèjì síbẹ̀ a sì bá connect ẹ̀ tí ó fi máa lọ sí kitchen ẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí 300,000. so fún ẹni tó yẹ pé bóyá ó fẹ́ lò gẹ́gẹ́ bí sókèwé fún ilé rẹ̀ nígbà tí wọ́n bá ṣe gbogbo plumbing connection tán the last chamber ibẹ̀ la fi pipe tiwa sí bóyá bí 8-inch PVC pipe ni ó gbé lọ sí digester 2,000 litres GP tanks méjì ló máa lò ọ̀kan GP ọ̀kan Storex ó fẹ̀ ju GP lọ GP ó lè wọnú rẹ̀ àyè tó bá kù ni yóò fi máa mí so bí 500,000 yóò parí ìyẹn tẹ́ ẹ bá sì wò kánípò gbẹ́lẹ̀ ni ó fẹ́ ṣe kínní ni yóò nà tó bá yẹn náà ṣùgbọ́n tọ́ílẹ̀tì ó máa kún ṣùgbọ́n èyí báyìí kò ní pé tọ́ílẹ̀tì ẹ̀ ń kún torí waste yẹn yóò kàn máa lọ síbẹ̀ ní directly tí wọ́n bá ti ń flush kò sì ní sásìkò kankan tí yóò kún torí bí ìdá oúnjẹ wa náà ni ibi tí ó ti máa collect liquid organic fertilizer tó bá ti kún yóò máa jáde ń bẹ̀ ibi tí yóò ti máa collect gas ìyẹn yóò mú padà lọ sínú ilé ni so kò ní sí wípé táǹkì ń kún àbí sókèwé ń kún. ṣé rí iná ọ̀rọ̀ owó dé àti pé kínní básìkò bá ṣe rí ni táǹkì tó kéré jù lọ èmi sọ fún yín wípé èèyàn lè ná táǹkì dúdú tó jẹ́ bí 50 litres tó jẹ́ dúdú yẹn èèyàn lè lo ẹyọ kan rẹ̀ àtàwọn plumbing materials tó yẹ pé iye tí ó ná pátápátá kò lówó kò ní ná ju 20,000 lọ yóò sì ṣe nǹkan tá a fẹ́ kó ṣe. ṣùgbọ́n tó bá yẹ pé ibi tí waste tí ó máa jáde that is ẹ̀gbin nǹkan ẹlẹ́gbin tí ó máa jáde ó pọ̀ dojúmọ́ ni tó bá ṣe tóbi só náà ni ó ṣe lè máa gba waste yẹn bẹ́ẹ̀ náà sì ni nǹkan tó bá jẹ́ pé a lè pè ní biomass bóyá nǹkan ẹ̀fọ́ là ń dà sí ni àbí torí pé omi lásán tó bá wà nínú táǹkì yẹn kò ní ṣiṣẹ́ tá à ń sọ yìí
so nǹkan ẹlẹ́gbin bó bá ṣe pọ̀ sí bí nǹkan ẹlẹ́gbin bá tó bí 4 kilogram lójúmọ́ yóò fún wa ní 4 hours of gas téèyàn ò lè fi dáná lójúmọ́ náà. àwọn gbogbo ẹ̀ náà ló ṣeé ṣe èyí téèyàn lè gbé káàkiri wà èyí téèyàn lè gbé káàkiri á rí wípé téèyàn bá ti gbé sórí ilẹ̀ ọwọ́ lèyìn ó máa fi da ìdọ̀tí yẹn sẹ́nu rẹ̀ ṣùgbọ́n èyí tí à ń gbìyànjú pé káwọn èèyàn máa lò jù tàbí tó bá pé nínú kíchìn wọn náà ni bí wọ́n bá ṣe fi blender blend gbogbo ìdọ̀tí wọn ó dà sínú rẹ̀ náà ni hose tó sì gbé gáàsì lọ yóò gbé lọ sínú bọ́nà yóò máa jò ńbẹ̀ náà so tó bá fẹ́ kókó ńbẹ̀ yóò kàn tí ni yóò sì gbé gbogbo kíní rẹ̀ yóò gbé sínú mọ́tò yóò máa gbé lọ ṣùgbọ́n ti sókèwé tá a kọ́kọ́ ń sọ lálákọ̀ọ́kọ́ yẹn òun ò ṣeé gbé kiri torí inú ilẹ̀ tí flushing ti toilet yóò fi máa wọbẹ̀ directly that is pé tààrà tíyẹn bá ti ń bọ̀ èèyàn ò ní fọwọ́ kàn gbé ara rẹ̀ àwọn nǹkan bíi téèyàn kàn máa fọwọ́ dà sí ni ibi tí nǹkan téèyàn lò kún kitchen oúnjẹ àjẹkù àti gbẹgbẹ lọ ẹnu digester yẹn náà lè yóò ti máa dà yẹn sí yóò sì máa lọ bá ìgbẹ́ tó ti wọlé láti toilet náà sínú rẹ̀ padà n tó ṣe pàtàkì jù ni wípé kí kọ̀ńténà tí ó máa mú n tó ń jẹrà yẹn dání kó má ní ibì kankan tó mi tàbátẹ́gùn mi ti ń wọ̀ ẹnu kan ṣoṣo ló máa ní then ọ̀nà méjì tí nǹkan lè fi jáde láti inú rẹ̀ òun ni ibi tí gáàsì ó máa jáde ibi tí gáàsì ó sì máa jáde yìí òkè la máa sábà gbé sí torí wípé tí ẹ bá ti ní mixture of solid liquid and gas gas yóò máa wà lókè liquid ni so ọwọ́ òkè ni gas yẹn ó wà a fi àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ tá a ti fi oríṣiríṣi ike ṣe a fi hàn wá báyìí ilé tí wọ́n ti ń gbé nìyí àwọn bíi èèyàn 7 ló ń gbé nínú ilé yìí now gbogbo WC tó wà nínú ilé yìí 5 ni 3 wà lẹ́gbẹ̀ẹ́ bíi 3 wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣùgbọ́n gbogbo pipe tó ń gbé WC bọ̀ tẹ̀gbẹ́ bíi ibi pipe tó fi wọ inú digester ni tẹ̀gbẹ́ bíi báyìí ibi pipe tó fi wọ ẹ̀gbẹ́ bíi elbow la fi join méjèèjì papọ̀ àwọn méjèèjì wá pàdé tó fi lè jẹ́ wípé ọ̀nà kan yìí tó jẹ́ àbáwọlé ni waste yẹn ti ń bá wọlé irú nísìn tí wọ́n bá kàn ti flush ẹ̀ nínú ilé ibi ìtara ni ó wọ̀ lọ ṣùgbọ́n tá a bá tún fẹ́ da àwọn nǹkan míì sí bóyá bíi ewé tàbí àjẹkù oúnjẹ àbí àjẹkù pé kínní tẹ́ bá ti dá sí láti bí inú digester náà ló ń lọ tó bá ti lọ síbẹ̀ tán tẹ́ bá ti tán yóò gbé gas yẹn through ibi wá sí ibi inú ẹ̀gbẹ́ yìí báyìí tó jẹ́ pé láti bí báyìí gas yẹn yóò lọ báyìí yóò lọ báyìí yóò lọ báyìí tí ó fi wá wọlé sí ibi kíchìnì ilé yìí nìyí ibi tó bá wọlé kíchìnì yìí ṣùgbọ́n tó bá jẹ́ wípé a fẹ́ fi tan iná ẹ̀lẹ́tíríkì ni that is pé kó tan náà mànàmáná dáadáa ibi báyìí a máa fi purifier sí ibi purifier tó bá wà yẹn filter 3 ó wà ń bẹ̀ ọ̀kan ó yọ carbon dioxide torí pé ó ní lime water nínú èkejì tó bá ti kó ń bẹ̀ yẹn yóò lọ síbi èkejì tí ó yọ hydrogen sulfide torí pé ó ní iron filling àwọn irin funfun bíi kànkàn tí wọ́n máa fi ń fọ kíní onírin yẹn láàkì bọ́nú rẹ̀ so yóò fa hydrogen sulfide yẹn kó ń bẹ̀ èkẹta silica gel láàárọ̀ síbẹ̀ tó fi lè jẹ́ pé ẹni omi moisture omi tó bá tún wà ń bẹ̀ yóò yọ yẹn náà kúrò so hose tó wá kúrò níbi ẹnu compressor yẹn yóò lọ sẹ́nu generator straight ni but inú carburetor gas tinú generator yẹn yóò kàn máa ṣiṣẹ́ lọ ẹ lè fi tan gbogbo náà lé nínú ilé náà. so èèyàn á ti yọ carburetor ilé tó gba generator wá. ẹ yọ ẹ fi ti gas sí. irú ilé tá a rí ń bẹ̀ yẹn. ìwé ìjọba níbi la máa dè mọ́ bí tá a lè tan ibi tá a so kíní hose yẹn mọ́ ibi ni ó ti máa wà so ibi máa jẹ́ gas outlet ibi máa jẹ́ inlet ibi sì máa jẹ́ outlet ti waste tí ẹ fẹ́ fi tó máa dáko so èyí nìsín èyí ò lè náyàn ju 20,000 lọ. lẹ́yìn how long ni kíní lè serve yàn. èyí báyìí ó lè dáná oúnjẹ ẹyọ kan months no ike yìí ò lè bàjẹ́ ẹ wo ke tó wà nínú bẹ̀ yẹn ọdún 12 ike yẹn nìyẹn
ètò wà nù bẹ̀yẹn bẹ́ẹ̀ ni tí ò bá ti ní nǹkan kan tó gun tí kẹ̀kì bá sì ṣiṣẹ́ tí ò leak ó ń ṣiṣẹ́ lọ nìyẹn. ìgbà olè máa kó dọ̀tí yẹn sí. jojúmọ́ bẹ́ẹ̀ gọ́sẹ̀ bá ṣe ń lo gas ìdọ̀tí yẹn ló ń di gas so ẹ lè máa kó gbẹ̀yẹn sí jojúmọ́ like irú nísìnyẹn ìyẹn jojúmọ́ là ń yàgbẹ́ so tá a bá ti flush ó ń lọ ọbẹ̀ náà ni gbogbo nǹkan kitchen ibẹ̀ náà ló ń lọ so.